Good morning, my people. This is your girl, Mashola Gist TV. I am here again with another gist. Kábíyèsí sọ pé àwọn ò fẹ́ kí fámìlì kọ̀ọ̀kan dá sí ọ̀rọ̀ àwọn àti ìyàwó àwọn. Wípé ìgbà tí àwọn pàdé Queen Naomi, àwọn love Queen Naomi pẹ̀lú inú àwọn ni, kò dẹ̀ ń ṣe pé bóyá èèyàn kan ló introduce Queen Naomi sáwọn. Wípé àwọn rí Queen Naomi fúnra wọn làwọn love wọn. Wípé kéèyàn kankan má dá sí ọ̀rọ̀ àwọn àti ìyàwó kan fi àwọn méjèèjì sílẹ̀. Wípé àwọn mọ báwọn ṣe ń parí ìjà àwọn. Ẹ̀yin èèyàn ilé, ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Kábíyèsí wa ló sọ bẹ́ẹ̀ o. If today is your first time on my channel, can you please go straight to that notification bell and press it so that whenever I post any gist, you can get it. My name is Mashola. I normally talk about royal gist and celebrity gist. And if you have not subscribed to my channel, please go straight and press the notification bell and subscribe. And to my old subscriber, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́wọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Kábíyèsí ni o, wọ́n ní pé àwọn ò fẹ́ kéèyàn kankan dá sí ọ̀rọ̀ family àwọn. Kí everybody stay away, kán fi ìyàwó àwọn àti àwọn sílẹ̀ fáwọn. Wípé Ọlọ́run ló jẹ́ káwọn pàdé ara àwọn. Wípé Èdùmàrè ló pèsè Queen Naomi fáwọn. Ìdùnnú àwọn ni Queen Naomi, ọkàn àwọn ni Queen Naomi, ayọ̀ àwọn ni Queen Naomi. Wípé kéèyàn kankan má dá sí ọ̀rọ̀ ìyàwó àwọn. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní uncle Queen Naomi kan wípé wọ́n ń sọ fún Queen Naomi pé kí Queen Naomi move forward. Then yàtọ̀ sí yẹn, gbogbo àwọn èèyàn wọ́n advice Queen Naomi pé kán lọ fẹ́ ọkọ míì, pé kán move. Wọ́n sọ fún wọn pé kí wọ́n fi àwọn sílẹ̀. Àwọn mọ báwọn ṣe ń ṣe, àwọn mọ báwọn ṣe ń parí ìjà wọn táwọn bá jà. Ìyàwó àwọn, Ọlọ́run ló pèsè ẹ̀ fáwọn. Wípé kí ló dé tí family á máa dá sọ́rọ̀ àwọn? Kí ló dé tí family á máa advice Queen Naomi pé kí Queen Naomi lọ fẹ́ ọkùnrin míì? Wípé ọkùnrin wo ló fẹ́ fẹ́ Queen Naomi? Wípé wọ́n advice Queen Naomi kan lọ fẹ́ lòmí. Wípé báwo ni Queen Naomi ṣe fẹ́ lọ fẹ́ lòmí? Wípé ṣé ó easy báyẹn ni? Ẹni tó nífẹ̀ẹ́ àwọn táwọn náà dẹ̀ nífẹ̀ẹ́. Wípé báwo ni wọ́n ṣe fẹ́ yẹ kán lọ fẹ́ lòmí? Nǹkan tí kábíyèsí sọ nìyí o. Ṣé ẹ mọ̀ ẹ̀yin èèyàn? Kò easy fún Queen Naomi láti move on because Queen Naomi nífẹ̀ẹ́ kábíyèsí. Kábíyèsí náà dẹ̀ nífẹ̀ẹ́ Queen Naomi. Ṣé ẹ dẹ̀ mọ̀ ọjà tí ọmọ bá ti wọ̀, ó ti di ọjà tó lágbára o. Ẹ wo gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní palace kábíyèsí. Ẹ wo bí gbogbo àwọn èèyàn bó ṣe dìtẹ̀ mọ́ kábíyèsí àti Queen Naomi. Wípé kí wọ́n ṣáà má jọ wà together. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó ń dójú tì wọ́n. Ó ń dójú tì àwọn ẹni ibi. Ṣé ẹ mọ̀? Ọlọ́run Elédùmarè ń dójú tì àwọn ẹni ibi. Kò jẹ́ kí ìmọ̀ wọn, kò jẹ́ kí ó borí kábíyèsí àti Queen Naomi. Bí gbogbo wọn ṣe ń gbé ọwọ́ kọ́wọ́ tí wọ́n ṣàfẹ́ tú wọn ká, Ọlọ́run dójú tì wọ́n ni. Kábíyèsí fi sọ pé kéèyàn kankan má dá sí ọ̀rọ̀ Queen Naomi àti àwọn nìyẹn. Ẹ̀yin náà wo gbogbo ìgbà tó yẹ pé nǹkan le, tó yẹ pé Queen Naomi kúrò nínú palace, tó jẹ́ pé kábíyèsí ṣe mọ̀ pé inú wọn ò dùn. Our king was just thinking, he's not happy. Ṣé ẹ mọ̀rú nǹkan báyẹn? Ẹ dẹ̀ wo gbogbo ìgbésẹ̀ tí bàbá wọn àti àwọn brother kábíyèsí gbé láti fi mú kábíyèsí àti Queen Naomi kí wọ́n padà wá. Ṣé ẹ mọ̀? Gbogbo àwọn nǹkan báyẹn ó really affect kábíyèsí pé ọmọ àwọn àti ìyàwó àwọn kò sí ní palace. Torí ẹ̀ ni wọ́n fi lọ kọ́ olórí quarters yìí kó tó dé pé àwọn ẹni ibi kan tó lọ sọná síbẹ̀. Then nígbà tí wọ́n sọná síbẹ̀ tán, kò easy fún kábíyèsí àti Queen Naomi bí wọ́n ṣe wà separated. Kò easy fún èèyàn báyẹn láti move forward. Ẹ kàn ń sọ ni. Ṣé ẹ mọ̀ kábíyèsí àwọn àti Queen Naomi wọ́n ti go through a lot ní life wọn. And ẹ mọ̀ bí Queen Naomi ṣe love kábíyèsí. Queen Naomi love kábíyèsí. Ẹ rẹ̀ pé tí Queen Naomi ò bá love kábíyèsí, wọ́n ti ní travel out ni. Wọ́n á ti travel out bí wúrà. Queen Naomi love kábíyèsí gan ni, wọ́n lè fi kábíyèsí sílẹ̀.
ṣé ẹ rè pé bí kábíyèsí ṣe ń fẹ́ gbogbo àwọn olórí yẹn rè pé ọkàn wọn wà ńbẹ̀ ọkàn wọn ò sí ńbẹ̀ ọ̀dọ̀ Queen Naomi lọ́kàn wọn wà. So ẹ̀yin èèyàn lé ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o. Gist mo ní kí n wá fún yín lénìí nìyí o. Wọ́n ní kí family má dá sọ́rọ̀ àwọn pé kí uncle Queen Naomi kan stay off, kan fi àwọn méjèèjì sílẹ̀. They love each other and they going to build together. So mo ní kí n gbàdúrà fún yín ni o. Ẹ̀yin tí ẹ̀ ń wọ ọmọ ẹ máa bímọ, ẹ̀yin tí ẹ̀ ń wọ ọkọ ẹ máa lọ́kọ, ẹ̀yin tí ẹ̀ ti kọ contract ẹ máa rí contract lórúkọ Olúwa. Ọ̀nà yín á dayọ̀ Queen Naomi, ọ̀rọ̀ yín á já sí ire, ọ̀rọ̀ yín á já sí dùnnú o. Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín o, Ọlọ́run á ṣàánú fún yín o, ojú ò ní tì yín o, ìbànújẹ́ ò ní jẹ́ ti yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí fídíò mi, òkè òkè lọ́wọ́ yín máa lọ, kò ní lọ ìsàlẹ̀ láíláí. Ọlọ́run á bá mi dùn yín nínú o, àṣeyọrí lẹ máa ṣe o ní orúkọ Olúwa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ń subscribe, tẹ́ ń share, tẹ́ ń like. God Almighty will be with you all. I do appreciate you and I do love you. Gbogbo nǹkan tẹ́ ń ṣe ni mò ń rí o, mo appreciate yín o. Láti inú dẹ̀ ni mo ti gbàdúrà fún yín. Gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ báyìí lọ́lọ́run máa ṣe fún yín. Tẹ́ bá kọ contract báyìí, ẹ máa rí contract. Wọ́n máa pè yín báyìí tó máa fún yín ní owó tó jẹ́ pé owó tẹ́ expect gan-an máa fún yín ní agbára Ọlọ́run. Ẹ ṣé o. God Almighty will bless you. Thank you.